tó ẹ kó ojúmọ́ gbogbo ibi tí ẹ ti ń wò wá níbi tí ẹ ti ń gbọ́ wá mo gbede lẹ́tọ̀ ètò ni mo gbede Fatai Alabi Alóyin lóhùn ló kọ tèmi ọyọ ìyàrántí yagbagi lóko náà rèé ṣẹ̀kẹ̀rẹ̀ àròyé tí ṣàbótò láwùjọ àwọn ọ̀rọ̀ tàbí gbọ̀ngbọ́n abóníjà wákùmọ̀ ǹjẹ́ lónìí òní ni lálà olú ọ̀làlà kùtùkù máa wù ẹ mọ̀ pé bí àrà ẹ wò ó pé iṣẹ́ yóò tán lé aláǹtakùn àrà tún rèé kéńgésì ní bàbá àwọn àrà mo fẹ́ kẹ́ ẹ̀ tiẹ̀ wá gbádùn wa lónìí ju bẹ́ẹ̀ tí ń gbádùn wa ń tàtẹ̀yìn wa lọ nítorí pé ìbánifẹ́lẹ̀ mario ọba ọgọ́gọ́ tó ti ń ṣọ́ wa tó ti ń bá wa ṣe tá a ti ń ṣe gbogbo ẹ̀ tí ń dùn tí ń sì ń dán Ìjẹ̀bú Òde la wà yìí àmọ́ o kábíyèsí ńlá wa bá lálejò kábíyèsí wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀ kábíyèsí o. èmi súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo rìn súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀fà torí arọ́ba fi ń lọ bá pa ọba mọ́pa mi mo rọ̀ mọ́ àṣẹ ọba nítorí pé ọba ló ládé ọba náà ló ní àṣẹ ọba sì ló ní òun ìlẹ̀kẹ̀ tí jẹ́ bàbá àwọn ìlẹ̀kẹ̀ tó nígbà tá a máa béèrè ikọ̀ kejì nínú àwọn ọ̀rọ̀ lọ́dọ̀ kábíyèsí wọ́n máa tọ́ wa sọ́nà lórí àwọn nǹkan tá a máa béèrè lọ kábíyèsí o. kábíyèsí tó mo lémi ò fojú dọba kábíyèsí tó kábíyèsí tó mo lémi ò fojú dọba abádùn bíi kárò ọba dá bíi káwí tẹnu ẹni òbírí o ẹ mọ̀ pé mo bá yín lóye mo pè yín lórúkọ òbírí o tá a bá lóbìrí òbírí ọba wa láyé pẹ̀rẹ̀ ayé pẹ̀ Ìjẹ̀bú làwà èèyàn wà nílé ọba wa Débísí Òkúbàjò ẹgbẹ́ kan Kúbánjọ kábíyèsí ọba wa Débísí Òkúbánjọ ikú ò ní pààyàn ẹ̀pẹ́ lóye náà rẹpẹtẹ ni torí pé léwu ṣe nílé ọ̀rọ̀ àtẹ̀pẹ́ ńlẹsẹ̀ ẹ tẹ̀nà ẹ lórí oyè náà pẹ́ títí ẹ gbogbo olúyẹyẹ tuyẹ ẹ gbogbo olúyẹyẹ tuyẹ èyí tó gbogbo tó fọ ọmọ òwú Sunday sọrùn ọmọ òwú jẹjẹjẹ ó jẹ kú bí ọ̀pọ̀rọ̀ jẹjẹjẹ ó jẹ kú bí ọ̀kìnní jẹjẹjẹjẹ ó jẹ kú bí fọ́nrán òwú jẹjẹjẹjẹ ọwọ́ àjẹkù tírín bí òwú aláhùn takùn òkè pẹ́ láyé kẹ́ẹ̀dá lẹ́wà bí ọ̀sùn ajímọ̀kòǹgbẹ lẹ́mọ̀ ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìrìnrìn kábíyèsí tó mọ̀ lémi ojú dọ́ba. orí adé àgbẹ̀. àṣẹ kábíyèsí wọn ní bí ọmọdé ò bá bá tàn yóò bá àròbá sì ni wọn pe bàbá àtàn kábíyèsí ẹ̀yin kí ẹ tó joyè kó tó di pé torí pé ẹni abá ti bí mádé ẹni tí ó jẹ́ pé òun ọba ni látọ̀run kó tó wá di pé àwa gbé adé lé wọn lórí ó tó gbà wo nígbà tí ẹ bẹ̀rẹ̀ ibi tí mo fẹ́ bèrè ni pé nípìlẹ̀ ilé ìwé wò lẹ lọ àti pé kí lorúkọ lákọ̀ọ́kọ́. orúkọ mi ni ọba Adébísí Róṣìjì Òkúbánjọ òbírí ti Ìdóbìrí ayé pé Ìjẹ̀bú. kábíyèsí o. àṣé àbí mi ní Ìdóbìrí ayé pé Ìjẹ̀bú ní 1957 ibẹ̀ náà bí mi sí ibẹ̀ náà bí bàbá mi sí kábíyèsí ibẹ̀ náà bí bàbá mi sí torí ẹ̀ ń kọ́ èmi bá délé ni. kábíyèsí kábíyèsí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo lẹ lọ. lóòótọ́ wọ́n bí mi láyé pé Ìjẹ̀bú ṣùgbọ́n kò ju bí ọmọ ọdún méjì tí mo ti wà lẹ́kọ̀ọ́ mo ti lọ sẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀gbọ́n ìyá mi torí ẹ̀ ń kọ́ Èkó St. Paul School Breadfruit ni mo ti bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Breadfruit lẹ́kọ̀ọ́ ní àárín gbùngbùn Èkó. ní Davis Street lẹ́gbẹ̀ẹ́ Broad Street. kábíyèsí o ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ primary school gbà mo dẹ̀ ṣe tán St. Paul's Breadfruit lẹ́kọ̀ọ́ ni mo wá sí Odògbólú Grammar School nítorí pé bàbá mi kọ́ ó jẹ́ kán mọ̀ pé ọmọ eléyìí ó gbọ́dọ̀ mọ̀lé díẹ̀ kì í ṣe ọmọ tó ń gbọ́dọ̀ mọ̀ ń lù. kábíyèsí. bóyá tó bá ti ń kàwé jù lẹ́kọ̀ọ́ a fẹ́ máa dọ́mọ Èkó. kábíyèsí àdúgbò. so mo wá ṣe iléèwé girama lódògbólú grammar school. bẹ́ẹ̀ lẹ ti lọ grammar school. mo ti lọ grammar school. lọ́dún wo nìyí sá. 72
títí di 76 bẹ́ẹ̀ni ni mo lọ sí Odògbòlú grammar school. ìgbà tẹ́ ṣe tán lẹ́yìn yẹn tí mo ṣe tán mo wá padà sékòó mo ṣiṣẹ́ ní UBA lẹ́kọ̀ọ́. ṣé bẹ́ẹ̀ ṣe kó grammar school yẹn lọ tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́. mo yìí ń bọ̀ náà ni mo kọ́ ṣiṣẹ́ ni kí n tó tẹ̀síwájú. àgbọ̀gbádùn ọ̀rọ̀ yín. bí n ṣe kúrò ní grammar school mo ṣiṣẹ́ ní UBA ṣùgbọ́n gbà tó di 1979 mo resign bẹ́ẹ̀. ọdún wá lọ sí London. ọdún mélòó lẹ fi ṣiṣẹ́ ní UBA yìí. UBA even kí n tó dé UBA pàápàá mo ṣiṣẹ́ briefly ní NTA bí n ṣe tán mo kọ́ iṣẹ́ ní NTA díẹ̀ di 77 December mo wá wọ UBA 78 79 so December 79 mo kó UBA mo wá lọ sí London. kábíyèsí a jẹ́ pé oníròyìn lẹ́yìn náà bóyá kámẹ́rà ni àbí bóyá káfi gègé kọ́ àbí ká dúró pé tó ìròyìn tí a ní fún yín lónìí nígbà yẹn mi ò mọ irú yìí dẹ́yìn tí lẹ́yìn tí ń gbà náà. tí mo ṣe ní NTA engineering ni mo wà technical ní control room ni mo ti ṣiṣẹ́ ní NTA so tó bá di ìyẹn ọdún kan àbọ̀ náà ni ó dín lọ́dún méjì díẹ̀ láti bẹ̀ ni mo ti wọ UBA. ìgbà tẹ́ wá ṣe tán ní UBA. ìgbà mo wá kúrò ní UBA ní December 79 mo wá lọ sí school London. ẹ̀kọ́ ìwo ni ìtẹ́ ẹ̀kọ́ ní London. banking ni ṣé UBA ni mo ti kúrò interest mi ó wà nù banking. jẹ́ pé ká ṣe ìṣirò owó ká bá wọn tọ́jú owó. so mo lọ sí Center for Business Studies ní London. But nísìnyí is called ohun tó ń jẹ́ nsìn ní Greenwich College ní Greenwich ní London. ọdún mélòó lẹ́yìn so nísìnyí ìyẹn mo lò bí ọdún kan bẹ̀ mo ṣe diploma àti AIB stage 1 Institute of Bankers ni mo ṣe níbẹ̀ gbà mo wá kúrò níbẹ̀ mo wá lọ sí American University tó ń pè ní United States International University ṣùgbọ́n níbẹ̀ yẹn degree business administration ni mo ṣe kátàkárà bá a ṣe lè mọ̀ nípa òwò ṣíṣe. so ìyẹn mo gba degree níbẹ̀ yẹn bachelors gbàdúrà mo tún tẹ̀síwájú mo ṣe masters degree ṣùgbọ́n yẹn ní San Diego ní California lamẹ́ríkà láti London mo wá lọ sí America. so ìgbà tí máa parí ẹ̀kọ́ mi ṣá MBA ni mo parí ẹ̀ sí ní San Diego Graduate School Masters of Business Administration ní San Diego ní United States International University ní San Diego ní December 1983. ṣé àwọn bàbá kẹ́kọ̀ọ́ tán yóò sáà ní pé iṣẹ́ yìí ni mo fẹ́ fi ṣe owó bẹ̀rẹ̀ ìgbà ó lẹ bẹ̀rẹ̀. ìgbà mo wá parí ẹ̀kọ́ ṣé nígbà yẹn mo wò ó pé ọ̀dọ́ ni mí nígbà mo jẹ́ bí ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n. nígbà tí mo parí 26 years of age 26 nígbà tí mo parí MBA yẹn ọ̀rẹ́ àpọ́n ni mí mi ò fẹ́ yàwó mo wá jókòó mo wò pé wẹ́ẹ̀ là ń ṣeré ọkùnrin à ń ṣeré ọkùnrin à ń kábíyèsí àpọ́npọ́npọ́n àti àpọ́nmọ́róyè ẹjọ́ ọ̀gbẹ́yìn ò lè wà ní London lamẹ́ríkà kó má lọ club kó má ṣe gbogbo yẹn là ń ṣe àti dúdú àti funfun gbogbo ẹ̀ àìṣà ń ṣeré ṣùgbọ́n mo wá jókòó mo wò pé tó lásìkò ṣáà ti kàwé sìn. ó wá kún nǹkan tá a fẹ́ fi ṣe. ohun tá a wà fi ṣe tọmọdé bá dẹ̀ kàwé wọn ni àwọn àgbàlagbà ní tọmọ bá tó lọ́kọ. ó máa lọ́kọ. a lọ́kọ mo wò pé nígbà tá a ti kàwé sìn bá a bá bẹ̀rẹ̀ sí iṣẹ́ èyí tó máa fẹ́ kàn ní pé a fẹ́ fẹ́ yàwó a fẹ́ máa bímọ. mo wá wò ó kanlẹ̀ pé ṣé gbogbo eléyìí ṣé mo fẹ́ jókòó sí Amẹ́ríkà yìí máa ṣe yẹn wọ́n ọkàn mi sọ fún mi pé àsìkò yẹn ló tọ́ fún mi láti máa lọlé. ẹ wo pé ilé làbọ̀ sí mi ò kú ìyẹn ni pé ẹni tó sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ kára lé ó lè mọ́. mo wá decide gbà mo ti gbà pé gbogbo èyí tó bá kù ká lọ máa tó Nàìjíríà gbà ó di January bá kẹrù bá ń bọ̀ Nàìjíríà. lọ́dún wo nìyẹn kábíyèsí. January 1984. 1984 lẹ mo wá padà sí Nàìjíríà. ẹ máa ń padà lọ ẹ máa ń lọ. ọdọọdún ni tí n bá ti gba leave mi báyìí mo lọ nìyẹn.
títí di lọ́ọ́lọ́ yìí mi ò wọ́n lọ. nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ òwò tẹ́ ẹ bẹ̀rẹ̀ ṣíṣe ṣé nígbà tẹ́ ẹ dé nàìjíríà lẹ́sẹ̀ wá bẹ̀rẹ̀ òwò ní ṣíṣe. ìgbà tí mo wá dé padà sí nàìjíríà ní January 1984 mo register fún NYSC agùnbánirọ̀ láti sórílẹ̀-èdè nàìjíríà mo sì lọ sí nàìjíríà ní Ondo State ní Àkúrẹ́ bó tún ṣe da tó náà UBA l'Ákúrẹ́ ni mo ti ṣe NYSC. ọ̀rọ̀ ìṣirò owó yìí gangan. nítorí pé ìgbà yẹn náà interest mi ṣì wà nínú banking bá ṣe máa tọ́jú owó bẹ́ẹ̀ tí ṣe ètò òṣùná. bẹ́ẹ̀ni so mo tún lọ sí UBA l'Ákúrẹ́ ibẹ̀ mo ti ṣe NYSC títí di February 1985. kàbíyèsí. gbà mo dẹ̀ parí NYSC mo kàn tún lọ sí Amẹ́ríkà lọ ṣeré díẹ̀ títí di bíi May ṣá mo ṣáà tún lọ ṣeré Amẹ́ríkà London tó tún wá padà sí Nàìjíríà àṣẹwà ń wáṣẹ́ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo wá join Ogun State Civil Service ní Ministry of Finance Internal Revenue Division gẹ́gẹ́ bí Inspector of Taxes ní February 1986. ìgbà tẹ́ wá mú ẹ ti wà ní pẹ̀tọ́ àjọ tí ó mọ̀ wò pé owó orí kálá owó orí pé ẹ̀tọ́ tí ìjọba fi ń ṣe ẹ̀tọ́ fún àwọn aráàlú ṣebí bá mówó orí wa náà là á fi rí nǹkan ṣètò fún aráàlú ẹ ti mọ̀ pé oníwà ní ìṣèlú arábẹ̀lẹ̀ ẹ ti mọ̀ pé báwo la ṣe máa darí ètò ìṣúná ló láti máa kó àwọn ẹ̀wọ̀n ẹ̀yà láti máa mú ìdàgbàsókè bá àwùjọ wa láti bẹ̀rẹ̀ ńlẹ̀ ti bẹ̀rẹ̀ nígbà ẹ lò tó ọdún mélòó ń bẹ kábíyèsí. mo lò ọdún mẹ́rin níbẹ̀ àti bí ọdún mẹ́rin àbọ̀ṣá láti February 1986 títí di July 1990 láàrin ọdún mẹ́rin àbọ̀ yẹn mo ṣiṣẹ́ ní Ọ̀tà mo ṣiṣẹ́ ní Ọ̀dẹ́dá gẹ́gẹ́ bí olórí tax office ní gbogbo Ọ̀dẹ́dá local government tó mójú owó orí níbẹ̀ mo dẹ̀ ṣiṣẹ́ ní Ṣàgámù náà ṣùgbọ́n Ṣàgámù ni mo ti fi iṣẹ́ ìjọba lẹ̀ mo wá lọ sí Nigerian British Chamber of Commerce. ẹ lò tọdún mélòó ń bẹ àti pé ìgbà wo gan ọdún wo gan lẹ débẹ̀. mo débẹ̀ ní August 1990 lẹ́yìn tí mo fi iṣẹ́ ìjọba lẹ̀ gẹ́gẹ́ bí igbákejì olórí pátápátá Deputy Executive Secretary. kábíyèsí ẹ̀yin tó bá ti ṣe pé kádàrá Ọlọ́run ti kọ lórí mọ́ kò ní í ṣe kó má débẹ̀ kò ṣàì ní dolórí kábíyèsí o. wọ́n ṣe nípa oore ọ̀fẹ́ Ọlọ́run náà bákan náà nígbà tó wá di 1994 mo wá di Executive Secretary àti Chief Executive níbẹ̀ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run láti 1994 yẹn mo dẹ̀ wà ń bẹ̀ títí di nípa gẹ́gẹ́ bí ọ̀gá pátápátá títí di 2008 tí mo fi jọba tí mo gun orí ìtẹ́. kábíyèsí kó tó di pé ẹ kúrò níbẹ̀ ni ọba tí ń wù yín ni àbí oyè ló pè yín fúnra rẹ̀. ọ̀rọ̀ ọba kì í ṣe ohun tó ń wù yàn nítorí pé lóòótọ́ wọ́n lè bí yàn lé ọba nínú ilé ọba ọmọ ọba pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ ṣùgbọ́n nínú bọ́mọ bá ṣe pọ̀ tó Ọlọ́run mẹ́ta dé tó irun adé hù lórí ẹ̀ torí ẹ̀ kì í ṣe pé ọba wù mí rárá ṣùgbọ́n nítorí pé káàtì ẹ̀ tó nígbà tí ẹni tó jẹ́ pé ó wà lórí ìtẹ́ ìkémi tó jẹ́ yìí tó wà lórí ìtẹ́ tí mò ń bá lò wọ́n ti fi mí jẹ Ọ̀túnba. ẹ ti jẹ Ọ̀túnba mo jẹ Ọ̀túnba nínú ìdílé wa mo jẹ Ọ̀túnba mo jẹ ń lo Ọ̀túnba ó tù mí lára ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run bó ṣe wù Ọlọ́run bàbá gbéṣẹ̀ ẹni tó wà lórí ìtẹ́ nígbà yẹn ó gbéṣẹ̀ gẹ́gẹ́ bí ètò ọba ṣe mọ̀ pé tó bá yí kúrò nídìílé kan a tún bọ́ sí ìdílé míì ó wá jẹ́ pé ilé tiwa gan òun ló kàn nígbà tí bàbá gbéṣẹ̀
ìgbà tó sì kàn wá yẹn náà kì í ṣe pé mo tiẹ̀ kúkú rò pé èmi náà ló kàn, ṣùgbọ́n àwọn ìlú bẹ̀rẹ̀ sí gbégbèsè àtẹ̀bí wípé wọ́n máa jẹ ọba míì, bó dẹ̀ ṣe wọn lọ náà bá pè wípé èmi náà lẹ́yìn náà tí wọ́n mú. Mo tiẹ̀ fẹ́ fi kún pàápàá pé ìgbà tí wọ́n tiẹ̀ sọ tán gbé jáde mi sí Nàìjíríà, mo wà nílùú òyìnbó. Nígbà táwọn àbúrò mi dẹ̀ pè ń pé àtẹ̀bí àtàwọn afọbajẹ́ mà ti panupọ̀, wọ́n mà ti gbé jáde pé mi ni wọ́n mú fún ọba. Mo ní ẹ sọ fún wọn pé èmi wà ń lo òyìnbó ọ̀sẹ̀ mẹ́ta o lẹ́yìn tí n bá dé, torí mo lọ fún trade mission kan ní UK. Nígbà yẹn mo ní tí n bá dẹ̀ padà dé ńkọ́ àwa máa sọ. Ìgbà tí mo dẹ̀ dé mo wá rí wọn àtẹ̀bí àtàfọbajẹ́ wọn ké kábíyèsí. Kábíyèsí mi náà tó mo ké kábíyèsí báyìí o. Bá a dẹ̀ ṣe kò sétò nìyẹn, ọpẹ́ ní fọ́lọ́run lẹ́nu. Kábíyèsí bẹ́ẹ̀ ṣe sọ yìí ó lọ gẹ́rẹ́gẹ́, àmọ́ torí nínú ọ̀pọ̀lọpọ̀ pé a fẹ́ jọba ní àwọn ìlú mi àbí ní àwọn agbègbè mi, àwọn àjẹ́ pé ilé wa ló kàn, ṣé kò sí gbé àárín alátakò pé èmi ló kàn kò ń ṣòun àbí ààrẹ nìkan tó tún dìde pé alẹ́ mi ló yẹ kàn nígbà tí ọ̀rọ̀ yìí wáyé. Kì í ṣe pé wọ́n dìde, wọ́n dìde àwọn márùn-ún, àwọn mẹ́rin mìíràn jáde. mo ń gbádùn ọ̀rọ̀ yín kábíyèsí. àwọn mẹ́rin mìíràn jáde, èmi sì ṣe ìkarùn-ún. Ṣùgbọ́n àwọn ẹbí tí wọ́n ṣètò ètò tí wọ́n ṣe ń gbà yẹn ni pé wọ́n ṣe fọ́ọ̀mù gbogbo àwọn ọmọọba tó nífẹ̀ẹ́ sí. wọ́n lọ rí rà. wọ́n rà á, wọ́n ṣe pàápàá àwọn tó nífẹ̀ẹ́ sí inú àwọn ọmọọba ló tiẹ̀ rà á tó mú wá fèmí ní ọ́fíìsì mi lẹ́kọ̀ọ́ wípé àwọn ẹbí ti gbé fọ́ọ̀mù jáde o, àwọn ti fúnra àwọn gbà ọ kábẹ́ bá wọn filẹ̀ kọ́, mo dẹ̀ ṣe mo mú fún wọn. àdúpẹ́ fílẹ̀ nìyẹn. ìgbọ́n gbà tán dẹ̀ jókòó lọ tán sọ bọ̀ tán ṣe ṣá, ìgbà tán gbé jáde ṣá èmi gan ò sí Nàìjíríà. kábíyèsí àdúpẹ́ fẹ́lẹ́ Èdùmàrè nítorí pé ẹni Ọlọ́run bá fi joyè òun náà ni ó jẹ, ẹni irun oyè bá wù lórí ẹ ní dáadé Èdùmàrè tó fadé yìí dé lórí kò ní í ṣí kúrò lórí yín láìlẹ ẹ pẹ́ lórí ewì náà kẹrin kì í ṣe nítorí pé ẹ̀yin lẹ́lọ́ lẹ́bọ̀ lẹ́ni pẹ́ léwu ṣe nílé àárọ̀ ẹ dá lẹ́wà bí ọ̀sùn àdújímọ̀ kò ń gbẹ lẹ́ẹ̀mọ̀ jẹ́ gẹ́gẹ́ bí ewé rìn àdúpẹ́ àti rọ́bà níkàlẹ̀ àti ti lọ́ba lápèrè. kábíyèsí ẹ jẹ́ ká wá sọ nípa ìlú Ìdóbìrí gangan tí a bá lọ tá a bá bọ̀ ìpẹ́ ní Ìdóbìrí Ìjẹ̀bú Ayépé yìí àbí Ayépé Ìjẹ̀bú yìí báwo ni ìlú náà ṣe dé agbègbè ibi tí a wà yìí gẹ́gẹ́ bá a ti torí bá ọmọdé yóò bá bọ́ tán yóò bá rọ̀bá àbí kábíyèsí ẹ̀yin náà lè sọ pé bómi bá pẹ́ lẹ́nu omi àmọ́ ẹ̀dí tó bọ́rọ̀ bá sì pẹ́ ńlẹ̀ àdìtàn ọ̀rọ̀ ìtàn náà ló wá wáyé lónìí yìí o torí àwọn ọmọ tí ń bọ̀ káwọn náà lè tún àgbọ́ báyìí lẹ́nu kábíyèsí. bẹ́ẹ̀ni ìlú Ayépé Ìjẹ̀bú ìlú mẹ́fà tó wá di ẹyọ kan ṣoṣo ni. kábíyèsí. ìlú Ìdóbìrí láàrin Ayépé Ìjẹ̀bú ó jẹ́ kan nú wọn. ohun tí ó ṣẹlẹ̀ ni pé àwọn mẹ́fẹ̀ẹ̀fà ní orílẹ̀ wọn tí wọ́n ti sun tán dìde nílẹ̀ Ìjẹ̀bú. ṣùgbọ́n ẹ mọ̀ pé ní ayé ìgbà kan ogun máa ń jà àwọn èèyàn nílùú táwọn míì máa kógun wá tó máa ṣe. ní pé ọ̀tẹ̀ ló sọ bínú ogun ló fọ́lé ara ló jẹ́ kí kálukú ó fọ́n lọ. wọn tiẹ̀ wá fọ́n lọ. àwọn mẹ́fà wá panupọ̀ wípé níbi ọdún bíi 1800 wípé 1800 wípé bí gbogbo wa ṣe dá dúró kélekèle kákàkiri kí ló ṣe tá àkúnkún wà pọ̀ ká parapọ̀ sójú sí ìlú kan ṣo kí a tóbi sí kó fẹ̀ ká lè gbàjà ara wa jà. kó má jẹ́ pé àìkọ́ wọrin ejò kó fi pa wọ́n lọ́dọọdún. wà á rí mi kábíyèsí. so ọ̀nà wa fi parapọ̀ tán wa fi wá pọ̀ sí ojú kan ṣo tí a mọ̀ lénìí ní Ayépé Ìjẹ̀bú. Ayépé Ìjẹ̀bú yẹn wá jẹ́ pé ojú Ayépé tó mọ̀ pé tá a bá ti ń ka ení èjì
ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà ọgbọ̀n. bàbá o gẹ́gẹ́ bí àwọn ẹ̀yin àwọn àgbàlagbà tí wọ́n ní ojú ayé pé o àwọn mẹ́ni tọ́fẹ́ ni ìta pé irọ́ pé o àwọn mẹ́ni àṣẹ o gbogbo aláàmú ló dọ̀bálẹ̀ àwọn mọ̀ yìí tínú. kábíyèsí àgbàlagbà kábíyèsí ẹni ìlú tó wà nínú Ìjẹ̀bú ayé pé yìí ó tó 5 àbí 6. tábà ní ká kà ní kọ̀ọ̀kan èjèèjì kábíyèsí ẹ̀ mọ̀ bá kà ní kọ̀ọ̀kan nù. ẹ máa kà. kábíyèsí. Ìdóbìrí. Àbà. Àfọ̀. Ìlàkán. Ó di 4. Òdòsànwá. Ó di 5. àti Òdòlówú. kábíyèsí. di 6. ó jẹ́ 6 ṣùgbọ́n ìkan náà ni ó ṣàṣe orí fún àbíkálukú ní ọba. kí wọ́n kí níbi tí oníkálukú ti wà kan tó wá náà ti ń jọba. ṣùgbọ́n gbà tí wọ́n parapọ̀ tí wọ́n parapọ̀ yìí náà wọ́n sì ń jọba yẹn náà. ṣé o dẹ̀ hàn pé tí Yorùbá ní ìṣẹ̀dálẹ̀ oníṣèlú tẹ́ ẹ bá dẹ̀ máa yí padà ẹnu láti kó. di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn 6 sì ń jọba. ṣùgbọ́n ìkànnì wà jẹ́ orí. kò sórí aládé ni gbogbo wọn nítorí aládé ni wọn láti ibi tí wọn ti ń bọ̀. tí wọn fi wá jọ. àmọ́ ìgbìmọ̀ máa wà láàrin ọba pé tó ẹ jẹ́ ká bẹ́ẹ̀ni ẹnu kò ìkan náà là ń ṣe àná tó bá ti di ọ̀rọ̀ ayé pé Ìjẹ̀bú ìkànṣó náà là máa sọ àjòkó àjẹ ibi báyìí là ń lọ àsìfì ti síbẹ̀. kábíyèsí a máa yan kankan wípé ó dáa o ńgbà tá a tiẹ̀ ti parapọ̀ tá a jẹ́ nìkan ẹ jẹ́ ká dìbò káyẹn nìkan kó máa já síwájú wa ṣé kò síbẹ̀. kò tí ì sí yẹn sì gbà mọ ohun tó lọ́hùn ṣe lọ́la ní báyé ń sọ̀rọ̀ yìí kò tí ì sí yẹn. obìnrin tẹ wí nílùú Ìdóbìrí tá a pè ní Ìdóbìrí ń bẹ láàrin ayé pé Ìjẹ̀bú ọ̀kan ní ìlú yìí níbẹ̀ ibẹ̀ ní bàbá wa kábíyèsí Adébísí Òkúbánjọ tí ń ṣe olórí wa adé òpẹ́ lórí ọba kánrinkése ìrùkẹ̀rẹ̀ òpẹ́ lọ́wọ́ ọba kánrinkése ọ̀pákùtẹ̀lẹ̀ tẹ́ fi ń pàṣẹ ìlú kò ní ṣẹ́mọ́ yín lọ́wọ́ ẹ̀yin èèyàn wa ń lé adúpẹ́ pọ̀ lọ́wọ́ kábíyèsí ọba wa Adébísí Òkúbánjọ. ǹjẹ́ kábíyèsí obìnrin òní dòdòkù àgbàjọ wọlé gẹ́gẹ́ lójúde ọ̀lẹ́ kùkùté òṣèmí ànímí kùkùté ààrẹ ló kúkú mi lẹ́mọ̀ àgbàjọ wọlé gẹ́gẹ́ lójúde ọ̀lẹ́ owó kan sọ onígbèrí ọ̀lẹ́ wọn òpàjùbà lọ́sọ̀ọ̀nà ọbẹ̀ ẹ̀yin lọ́mọ ọbẹ̀ bá ṣiṣẹ́ ẹ lówó bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ lówó òṣùṣùṣùn bówó náírà nígbèrí òbírí òṣùṣùṣùn kátúbówó dọ́là nígbèrí ìran bàbá yín ní dínáwó sí ilé kò bó tó dé dálé mọ fowó ẹ mọ títò ògùn lọ́tọ̀ ẹ dákun ẹ mọ nà mí ọ̀rẹ́ ọba ò ṣe é nà mọ ẹ dákun kábíyèsí òye eré péjà tí gbọ̀n sọmọ lẹ́yìn ọ̀run kójú mọ́ ó tó mọ́ obìrí o ikú ò ní pààyàn bá mi sàmì ẹ dáadáa àní kẹpẹ́ láyé o kẹrí ìmọ̀ nílò gbà o kábíyèsí kẹpẹ́ láyé o kẹrí ìmọ̀ nílò gbà o kí lẹ ní fún àwọn èèyàn wa àwọn ọmọ ìlú Òbìrí tí Òbìrí ayé pé Ìjẹ̀bú tí wọ́n ń bẹ lẹ́yìn odi tí wọ́n ò wálé kí ni àmọ̀ràn tẹ́ ẹ ní fún wọn kábíyèsí. mo kí gbogbo àwọn ọmọ ìlú ayé pé pátápátá lápapọ̀ tó ń bẹ lẹ́yìn odi wípé Olúwa máa dúró tì yín o. àmín àṣẹ. àmọ̀ràn pàtàkì tí mo ní fún wọn ni pé mo rọ̀ wọ́n kán má gbàgbé ilé ohun tí à ń ṣe kán máa rántí wọ́n ti ẹ̀yìn wọn torí wọ́n ń gbìyànjú ṣùgbọ́n èyí tó kù lẹ́yìn Ọlọ́run á máa fún wọn ṣe tẹ́ bá ń kàn sí wa àwa ò jìnnà sí ẹ̀yin náà ẹ má jìnnà sí wa gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń rò Olúwa á máa fún yín ṣe àjọ ṣe pẹ́pẹ́ o ẹ ṣe púpọ̀ ẹ kérò kó délé. àṣẹ ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu kábíyèsí ọba wa Adébísí Òkúbánjọ kábíyèsí Òbìrí ti Ìdóbìrí ayé pé Ìjẹ̀bú ẹ ṣé púpọ̀ kábíyèsí a máa rí bá o ẹ̀mí yín ágùn ẹ pẹ̀lú lórí oyè náà kọrin kése àdúpẹ́. mo gbede
wí mo gbèdé mo gbèdé o bàbá rere kí ló wí mo gbèdé o bàbá rere. Fún professional video coverage ìyẹn digital tí ò jẹ́ ṣẹ́jú wàìwàì láyé ayẹyẹ káyẹyẹ tí kò ní gbàgbé tàbí àtúnṣe ẹ jẹ́ máa fowó jóná pẹ̀lú àwọn pọ́kúlówó emergency video men kọ́lọ́run ṣọ́ wa ń bẹ̀ o Adesmark Productions bẹ́ẹ̀ ni Adesmark yàtọ̀ ẹ pè Adesmark 07956 921 064. Ayọ̀mídé Ayọ̀mídé Adesmark Production àwọn ló tún.